للعبيد وما ربك بظلام للعبيد. الله أكبر. ẹni ká dájú àwọn àjẹmọ́ ìdájú yìí ọmọ bá wa àlejò míì láàyè pé òun náà ní ó ṣe pé òun ní ó ṣe pé òun wọ́n kí n nà ilé ìrọ́jì ọ̀hún. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. ẹni wa ọlọ́lá wa bàbá wa dáàbò gbàlà ọdún wọn sẹ́ ọmọ àlàyé àgbà. رحمه الله تعالى. bàbá ní tafsiri wúwo ni bàbá ní pẹ̀lú ká wà ń bí gẹ́gẹ́ bí ipò wọn láàrin wa nínú ìlú àti láyé lápapọ̀. Insha Allah. Insha Allah. Náà mo fi gbé àwọn bàbá wa àgbàjẹ́ àgbà. Ọba wa níjẹ̀ ẹ̀rin, ọba níjẹ̀ ẹ̀rin. Ni wọ́n ti yọ̀ǹda bàbá tó sílé tọ́lọ́run lọ yìí fún bàbá rẹ̀ bí àgbàgbé àtòkú àtàyè rẹ̀ ẹ̀yìn lẹ́yìn. Nígbà wọn ti sẹ̀mọ̀ rí tán, tí wọ́n tún gbé ìyàwó bákan náà. Ìlọ́dà àwọn ìyá wa àgbà náà ni wọ́n gbà yà ní wọ́n gbà yàwó níyàwó. Ọmọ wa ni. Pátápátá ẹni rẹ̀ yẹn dáadáa alátúnṣe ogbó ẹ̀ ló gbé sára wọn dáadáa alámòjúkú oníwà pẹ̀lẹ́ onírìn pẹ̀lẹ́ وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. Ìjọba ní sùúrù, odi túláàsì, agbàntọ́nà bá wí, tó bá ṣe lágbà. Ọ̀rọ̀ àgbẹ̀kọ̀ mi ní ọmọ gbára dálẹ̀, ọmọ kí ọmọ fara lásán yà ọmọ gbára lójú. Kò yé wọn. Ọlọ́run ní pa níyè. Òun lọ́ba àyè, òun lọ́ba kú, òun lọ́ba kárẹ̀rìn, òun lọ́ba kásùnkún. Bàbá ní láti àtúbẹ̀ ìní. Pẹ̀lú àti àwọn bàbá ti rẹ̀ yìí ṣe jọjọ́ wọn.
ẹni ojúṣe olúwa wọn là mọ̀ wọ́n. wọ́n ní àwọn ká bàbá wa dáhùn bàlá ilé alájà àgbà ní bàbá wọn. lóòótọ́ ọmọ bàbá wa ọlọ́lá ọba àdúgbò lọ́rin ìjẹ́rin ni wọ́n. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. ọlọ́run ní ṣe ń tọ́fẹ́ òun ló ti kápá nǹkan tó bá ṣe. ọ̀rọ̀ àgbà ìgbàlẹ́ gbégbà àtẹ̀lé ọ̀lọ́ àtàwátà ẹniwá. ọ̀rọ̀ àbílì ọ̀dù kọ̀rọ̀ ní àbídi wàrà àbídi lórí. ọlọ́ba àgbẹ̀ bàbá náà. wọ́n ní ìjọ̀sílẹ̀ òní ń kò rárá lé ní àfẹ́mọ́sálẹ̀ ìwádìí. gbọ̀ngàn bá wí lé ní bàdàlà ọlọ́run tó alára ká. ṣáàlà àṣìṣe. bàbá ní gbogbo àjẹmọ́ là ń fẹ́ ká jọ ṣiṣẹ́ náà. Òkú bá kú gẹ́gẹ́ bí ìṣe àdàbíyà. A máa ká Al-Qur'ani fún wọn. Ọlọ́run kó ṣe kú ṣe fún wọn ọ̀rọ̀ àkọ́kọ́ sọ̀tò ní ọlọ́run kó ṣe rọrùn. Ọlọ́run bá kẹ́ wọn bá wa kẹ́ wọn. Ọlọ́run mú ojúkú òfin wọn bá ṣàánú wọn. Gbogbo wọn sọ̀kalẹ̀ tí bá ṣe àpálẹ̀ rẹ̀. Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ bí wọ́n Ọlọ́run ọba ṣe dá aṣọ funfun tó ṣe kínníkínní nínú bá fọ ọmọ gbogbo ẹ̀ṣẹ̀. Bí wọ́n sọ̀rọ̀ títí ọmọ ìjẹ́lé tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ jáde lọ́dọ̀ rẹ̀ yóò dájú lọ́dọ̀ ti sáyé lọ. Àwọn èèyàn tó dájú lọ́dọ̀ ti sáyé lọ lójú wọn bá pàdé nínú àrà àjò yìí. Àwọn ìyàwó tó tún dájú àwọn èèyàn ti sáyé lọ lójú wọn pàdé ní ọ̀rà yìí. Jọ wọn wà ìjẹ́ náà. Sọ́wọ́n mi yà náà. Ọlọ́run dákun dá bàbá yìí níbi ìyá sàárè. Ọlọ́run làwọn yìí náà. Ọlọ́run fèrè di àwa náà. Àti gbogbo àwọn bàbá mi tó ti pilẹ̀ níbi ó dé tó. Àwọn ọmọ ẹni lọ́kùnrin lóbìnrin ọlọ́run àfẹ́ríjì rìn pẹ́ wọn. Gbogbo àwọn Mùsùlùmí ọkùnrin àti Mùsùlùmí lóbìnrin lágbàgbọ́ máa fẹ́ gbogbo wọn. Àwọn tí wọ́n ń jẹ́ àlàyé jẹ́jábẹ̀ nínú wọn. Àti gbogbo àwọn tí wọ́n ti lọ. Ọlọ́run àbíwọ́ wá sí bẹ́ẹ̀. Bàbá ní tó bá dọ̀la. Àgbọ̀dọ̀ sí àwọn mọ́sálẹ̀ ìlérí ẹnu bàjẹ́wà. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى الكتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون.
إلى الذين أوتوا نصيبا من الكتاب إلى النبي موسى àwọn ìpínlẹ̀ nínú tíra afún àwọn kan náà. يدعون إلى كتاب الله. àwọn pe àwọn wọ̀nyí. à ń pè wọ́n. wọ́n síbi tíra ti Ọlọ́run. tíra Ọlọ́run òun ló dé yìí. ليحكم بينهم. tíra tá à ń pè wọ́n sí. èyí tá à ń pè yìí sí. nítorí ó fi lè ṣe ìdájọ́ láàrin. kó lè jẹ́ ìdájọ́ láàrin wọn. يتولى فريق منهم وهم معرضون. àwọn apá kan nínú wọn káwà lá wọ́n yí padà. àwọn apá kan wọ́n nírọ́ o wọ́n kún rí wọ́n yí padà. àwọn tí wọ́n yí padà yìí. àti wọ́n yí padà yìí. àti wọ́n kún rí. ìtumọ̀ gbogbo yìí pé wọ́n ya kò kí àfaramọ́ ọ̀tẹ́ra lọ́rùn àgbà olùkọ̀kan wá. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودة. àwọn yìí sẹ́tì iná lẹ́nu wọn ní o gbàgbé lẹ́nu àwọn olóògbé ẹ̀rẹ́ náà lọ fún wọn ọjọ́ péréte ló ń kà èyí ó lẹ́nu lọ fún wọn. Dáàlì ni wọ́n wé láàzọ̀ káwọn náà ní gẹ́gẹ́ bí àwọn afá àṣọ́ọ̀tì ni wọ́n àwọn àdápa arọ́tọ́ pa bẹ́ẹ̀ ni aṣọ kìjílẹ̀ kan náà wọ́n jùlọ yányá gbẹ́ndé wọ́n rí wọ́n sọ kìjí bí ẹjọ́ ìbílẹ̀ wọ́n pẹ̀lú àlórí ṣe fún ẹ̀dá ó sọ pé ọjọ́ péréte ẹ̀dìgbàgbọ́ ọba tí ẹ bá yàn dámọ̀ràn dídí ṣiṣẹ́ díẹ̀ Ọlọ́run kò pẹ̀lú ìjọ kó wá sọ̀rọ̀ lẹ́yìn àwọn mú tẹnu díẹ̀ wọ́n ṣe díẹ̀ wọ́n sọ náà ní fámìlì rẹ̀ olúwa ṣàánú wa ṣe rí àti jẹ àti mú àwọn èèyàn ó sọ ọ̀pọ̀lọpọ̀ dòmùgọ̀ káwí fẹ́lẹ́fẹ́lẹ́ bá mi. kí ni tí a fọkàn sí wípé ẹni tí kò sí láyé. tí ò sí láyé. kí la fọkàn sí pé ó lè ṣe. kí la fọkàn sí pé ó lè ṣe. àwọn ń sọ pé ó kẹsẹ̀ wọn. ó kẹsẹ̀ lọ àwọn àgbàgbà bá tún wá wọkọ̀ àwọn kọfí àwọn sínú ẹ̀jẹ̀ tó lè mí sínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwa ẹlẹ́jẹ̀ ọ̀dọ̀ wa ìjẹba àti ìjẹ kí ló kọ́ ọ̀dọ̀ yẹn ní àti pé rúbọ̀ lẹ́jẹ̀ rẹ̀ ń pọ̀ tó títí fún ogun wọn yìí. kò sí bàbá. àmọ́ nígbà tó ṣe pé a ti fi ìtànjẹ a ti fi bò wọ́n lórí ẹ̀sìn. وَغَرَّهُمْ فِي دِينِهِم مَّا كَانُوا يَفْتَرُونَ. lọ́ọ̀bù báyọ̀ lẹ́nu ó kó àìlójú àìrá ìbáwí. àìráyè
báwọn wa tí wọ́n ti wá gbà pé wọ́n ṣe wí lórí. ìgbà mélòó lórí Jésù pàdé Jésù. ẹ̀jọ̀ pàdé Jésù. Kàtí dára sí lọ́rùn jòjò. Ìyọ́pọ̀ rẹ̀ gan-an tọ́lọ̀ tó. Ibo ló ti rí Jésù. Wọ́n ló ti rí ẹ lọ wá wà kó wá sí lọ́rùn. Ayọ̀ àbíkọ́ padà wá yẹjú ààrẹ. Ìṣá Ọlọ́run pè é. Ìsá ni Lọ sí òní. wọ́n sí èrò. Ẹ̀mí mímọ́ Ọlọ́run. Èmi mímọ́ Ọlọ́run ni. Ibi tí ìyapa ẹnu Títí ṣẹlẹ̀ lónìí. àṣìgbọ́ tíra Àsìkò ọtíra imú wọn sọ̀sọ̀kúsọ. imú wọn sọ̀sọ̀ kú sọ. Ẹni ẹ sọ wípé ènìyàn sí ìwòláì ẹ̀mí mímọ́ Èmi mímọ́ Ọlọ́run. tó wá sọ ọ́ lọ́rùn. Kọ̀sọ́ Ọlọ́run. Èyí tí wọ́n sì ní ìlú láàrin ìwọ̀n wípé Ọlọ́run fọ̀ wọ́n. Ọ̀fọ̀ mọ́ Gbogbo tí ń máa ń ṣe mímọ́. mímọ́ ni Ọlọ́run fún un ní ìmọ̀ àti òye òye Ọlọ́run fún. láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọlọ́run fi dára. Láti ní ọ̀la àbí lọ́kùnrin. Ṣáàlà Nítorí kò sígbà táà ní padà níbẹ̀. àwàdà. Bẹ́ẹ̀ padà bíi pé àwa èèyàn afẹ́ràn ẹ̀jẹ̀. Abẹ́rẹ́ tẹ̀jẹ́ Wàkẹ́ ìfàdísẹ́ àgùntàn pọ̀ méèyàn. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه. Báwo ni ó ti ṣe rí? Báwo ló ti ṣe rí? Ní ọjọ́ tá a bá kó gbogbo ìdájọ́. Àtẹni wọn parọ́ mọ́, àtẹni parọ́ mọ́ yẹn gbogbo alákòóso. Ìyàwó mi lára ìgbà fún ọjọ́ tí ò sí tàbítà. Ọ̀wá kàrọ́ sí òsì bẹ́ẹ̀. Agbóde wájú Ọlọ́run báyìí. Wọ́n kò wà lọ. Nísànsẹ̀ Gbogbo wa lánàá wájú Ọlọ́run. pátápátá. Ìyá ti kú lù ú. Oníṣègùn ìrọ̀gẹ́. ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. Táwọn sì ń fi iṣẹ́ tí òun kálukú ṣe. Táwọn sì ń lé lọ. Láàbí lè lọ́wọ́ pé ètò òṣèré. Ètò òṣèré. Àwọn ọlọ́run Ọ̀sáàmù sí wàlẹ́ òun náà kàn ní ṣẹ̀ṣẹ̀ nàbà